kí lẹ̀ ń ta gangan mo fẹ́ pa ẹ bá wò ẹ jẹ́ n ṣàlàyé ṣé ilé ayé yìí àwọn Yorùbá sọ pé bù fún mi ń bù fún ẹ lákìrí máa ń ké lódò ẹ̀yin ti bù fún mi sí ẹ ti patronize mi ẹ ti gbálé lọ wa ó ṣe kò ṣe àárín kankan lára yín kémi náà bá yín rà nù ọjà bó ti expect pé kẹtí bá kó ló pé àbábá láńlọ́ọ̀dù ẹ bá wa ra nǹkan táǹtà ẹ bá ra nǹkan táǹtà o. ẹ wo ẹ má wọrí ẹ lè patronize wa àwọn ará àta là ń tajà fún wa ń tajà farálé. As a man of God as a pastor ṣé ó dára ká máa bárù yín níbi à ń ṣe àgbèrè náà ṣé o kì í preach nípa àgbèrè ní ṣọ́ọ̀ṣì ni tó bá débi àgbèrè tó bá ń preach yẹn báwo lè máa ń feel àbí o máa ń skip ẹ ni. ṣé mo jẹ pásítọ̀ yìí ọ̀ṣà ni mí náà nítorí pé máa ń gbé báàbù máa ń wọ suit mi ò ṣe pásítọ̀ o mo kàn ó súnmọ́ pásítọ̀ ni. tí bá gbé dúdú wọlé o ayé mi mo ṣe ohun ẹ̀rí ẹ̀rọ ohun ẹ̀rí ẹ̀wí ohun ẹ̀rí ẹ̀ sọ. ayé kan ló wà ó Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nínú ayé kan ló wà ó. mo lè lo ìjọba alágbádá kó sú mi tó bá tún wù mí máa lo ìjọba ológun fẹ́ni bọ́dì yé. bó bá ṣe wù ẹ́ ló ṣe ṣe. ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀ ó pọ̀ nílẹ̀ bí iyanrìn létí òkun. àkọ́ríkọ́dá ohun ẹ̀rí ẹ̀dá. ẹni tó jogun ló jọgbọ̀n ẹni tó jọgbọ̀n ló jogún. ẹni tó jogun ló jọgbọ̀n ẹni tó jọgbọ̀n ló jogún o. bó ṣe wù mí ni wọ́n ṣe kò má sẹ́ni tí ó bí mi o. mo lè lo ìjọba alágbádá kí tún lo ìjọba ọlọ́kùn. Sọ́fì o Sọ́fì 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 kò tí ẹgbẹ́ kankan ọgbẹ́ nílẹ̀ o òun ló ṣọkọ wọn báwo ló ṣe fẹ́ sí ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀ ó pọ̀ nílẹ̀ bí iyanrìn létí òkun. Sọ́fì o Sọ́fì o Sọ́fì o àmọ́ líle. ó ń da double six. a níbo ló ń lọ. true foolish question wo ni erékeré wo là ń bára wa ṣe tá à ń tú yẹ̀yẹ́ báyìí sí ṣé màá tẹ́ ti jọ bẹ̀rẹ̀ ká máa dágbére fúnra wa kí ni tiẹ̀ mò ń jáde lọ ó ṣe kan bó lórí ẹ bó ló ń lọ. àmọ́ èyí tí mo sọ yóò ti pọ̀ jù. ó ti pọ̀ are you my security olúwa ló ń ṣọ́ mi ò nídìí ajá náà. kò má dẹ̀ yé mi mọ́ o kéèyàn béèrè pé bólọ̀kọ èèyàn ń lọ ó ló mà. kò má béèrè lọ mi ìjọ lèmi ti béèrè ibi tó lọ lọ́wọ́ ẹ̀ ìwọ ló lẹ́sẹ̀ ibi tó bá mọ̀ ẹ́ kò lọ n kò kàn mí jẹ́ ká jọ ṣe láìpẹ́ tiẹ̀ lọ́tọ̀ kí n ṣe tọ̀dọ̀ mi pàkátì. ok owó oúnjẹ tí mo béèrè. owó oúnjẹ àbí. ẹ fẹ́ jẹun ṣé ẹ kí o jẹun ni àwáyé wa jẹun ó tẹ níròrí kankan ó ní làákàyè kankan téèyàn ń rò àwọn ẹgbẹ́ wíwé dámidó yìí sí wọn ni ó bísíǹsì mo sọ yẹn kọ́ báàlà máa já kọ́ńtẹ́nà báàlà máa ṣe bísíǹsì kankan bẹ́ẹ̀ ó gbé good advice kankan lẹ́rìí oúnjẹ yìí náà ni àwọn ọmọ tó tọ́ ẹ wà ní mountain of fire lọ́dọ̀ Olúkọ̀yà mẹ́ẹ̀ àwọn 16-17 wọ́n wà láwẹ̀ 90 days báyìí fún Nàìjíríà báyìí Nàìjíríà ṣe máa da tó máa stop kidnapping olóṣèlú ojókòó bí oúnjẹ ní ayáre. gbogbo àwọn ọkùnrin gidi níta wọn ń fẹ́ bí àárọ̀ ọ̀sán alẹ́ pàyàwó wọn tó bá ṣe ń fúyàwó wọn ló jẹ báyìí àlùbáríkà máa tẹ̀lé wọn. àwọn ìyàwó tó ń bọ̀ yẹn náà ní nǹkan tó ń ṣe fọ́kọ ni wà gbogbo àwọn ọkọ gidi tí wọ́n ń sọ yẹn ìyàwó tí wọ́n bá bọ́ láì ṣe ewúrẹ́ tí wọ́n fẹ́ ta ewúrẹ́ tí wọ́n bá bọ́ gan sí tí wọ́n bá ti mú ní good result kọ́ pa wèrè jẹ́njọ́ léyà ni kò sí náà òun ní oúnjẹ tó ń jẹ iṣẹ́ kí ló fi ń ṣe fún mi. Tokunbo gbogbo túraká ti máa ń túraká yẹn pọ̀. àwáyé wa túraká ìyẹn náà lèyìn ó kùn báyìí tá máa jókòó tì túraká ní èjì mi báyìí sí túraká kí hàn ní stroke ń bẹ bó ti ẹ wà mí túraká ẹ̀gan kò balance lọ́dọ̀ mi let me warn you má ṣọ́ mi ò ṣọ́ ẹ tó bá dẹ̀ ń kún fẹ́ ká máa ṣọ́ra wa bí a kò jẹ́ ká tó engagement ṣe kò pa àwọn family ẹ̀ jókòó báyìí kí wọ́n máa ṣàlàyé fún màá mú list ìrìn àjò mi ọdún kan màá mú lé wọn lọ sóko ní ìpínlẹ̀ nìkan ló máa monitor olórí ẹbí yín and others náà ẹ lè máa monitor mi ṣọ́ra o aládìmọ́lẹ̀ ṣọ́ra o ó máa tẹ́ o. ìgbà olówó di báyìí Tokunbo. àárọ̀ iná ni
mo sùn náà mo jí báyìí mo rí pé mo ti kà bá ó máa ní ìyá wèrè má bínú kò mú ṣéǹjì díẹ̀ wá màá má nìjẹ. ó mọ nǹkan tọrọ ó good jọjọjọjọ ń tọrọ tí bá rí fọ́ọ̀mù competition àwọn àtọrọ jẹ ìmọ̀ abẹ́gẹ́tẹ̀ kan tó nílò ìwà ike tó ti gélé tí àbá bọ́ tó ti lùndì àkàngbé ó nídìí ojú dídì o torí bára sí kò ní. ó máa ní gbégbá bára ni. kò ní ìbọn díjú mọ́ sí yìí mo wá kí brọ́dà mi kan ládùúgbò mo gbàgbé kò sí anything lọ mi tí mo wà stranded Òṣogbo dẹ̀ mo ń lọ nǹkan kan tó tún jóbìnrin. tí n bá wa lọ ṣe irú ẹ̀ tí n bá wa lọ ṣe irú ẹ̀ táwọn tó mọ̀ mí mọ́ ẹ rí mi ń kọ́. oúnjẹ ni ètò ẹ̀jẹ̀ náà tó ẹtì ẹ̀ ní break ẹ̀yin náà máa gbà wẹ́lẹ́ gbogbo situation country bóyá rí báyìí wọ́n ń jiyàn gbé nǹkan kan lọ déédéé ṣé gbogbo a máa jẹun gan ká ní balance diet ṣé táǹtọ̀ ń jẹun láwa yìí. Tokunbo. Tọ́sádé. Èyí tó ń ṣe yóò dáa kémi máa kí lọ gbàwẹ̀ bíríbírí. mo lo wà ṣé ó máa dá mi dúró síta látàárọ̀ ni bí nǹkan tó ń ṣe lẹ́kọ̀ọ́ wá dé mi lóhùn náà inú òrùn mo wà ń bí báyìí dustbin dẹ̀ ló ń rùn yìí mi ò mọ̀ ń tẹ́jẹ́ sínú ẹ̀ gbogbo ilé òsì mo fẹ́ gbé kọ́lá gbogbo ẹ̀ náà rí báyìí nísìnyí báyìí ilé àwọn ọ̀fẹ́ mi ló ti di 1.8 yẹn báyìí ọmọ ọlọ́mọ ń ronú kiri ní báyìí ó ń rù lórí 1.8 ẹ dẹ̀ máa bọ̀ ń pápá ẹ máa bọ̀ nítorí wọn ò dáhùn ẹ wà ń bí wọ́n ń frustrate yín duplex nítorí is still 150 tí wọ́n máa ní yàrá mẹ́fà all rule and suit a máa bá yín sọ ẹ̀ ní gbọ́ pápá tí mo máa ń sìn just duplex ń bẹ kò tí ì ju 300 lọ ta ló fẹ́ jáde. inú bí mi gan sí ẹ o. kí ló ṣe. kí ló dé tó ṣe pẹ́ náà kí ló dé. tó yẹ kó máa bínú bó mọ kọ́kọ́ ló máa fi máa bínú ọmọ tó bá fàìn báyìí ò kí ń bínú then tó bá ní àyà báyìí tó bá ń bínú ayé ò ní balẹ̀ ọkàn ò ní balẹ̀ you see nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọlọ́mọ ẹ̀ka bá wèrè gbélé ìyàwó mi ní problem tí mo ní ó ti sense pé mo fẹ́ jáde wá ṣọ́ mi èmi náà wà kó ké tó bá gbóhùn ọkùn pé mi náà gbọ́gbọ́n sínsìn mo ṣe ni pé ó gọ̀ báyìí mo gbéra ni ẹ mi ìtọ́ á mọ̀ pé ó tún ti bá mi ṣe kíní dáadáa gan mo láìkì flower tó fi gbá lẹ́gbẹ̀ẹ́ bígbà tí èèyàn fi flower gbàbẹ̀rẹ̀ grand kó kú má bàa ráyè jáde. ìyàwó ẹ ló jẹ kó pẹ́ ó ṣe léwu máa ẹ dànù kí ló sì ń ṣe ń lé ẹ náà. irú wọn yẹn ò ṣe é lé tá a bá lé ó máa padà tó bá dẹ̀ padà àwọn family mi láìkí wọn máa fi máa sọ mi lẹ́nu but I have a good plan mo máa poison wèrè kódà poison bẹ́ẹ̀ lò mo ti rà bọ́ mi fẹ́ kó kú sọ́dọ̀ mi kó má bàa sọ mi lẹ́nu tó bá ti lè dá wọn ní pẹ́ ṣe nǹkan family wọn tó bá ti lè dágbére pé òun lọ́dọ̀ báyìí wèrè lọ kú sílé nìyẹn so ẹni tó bá fún lóúnjẹ bóyá débẹ̀ gbàrà bá ìjẹun ló máa lọ ṣẹ wọn. so now mo rí ẹ ara mi ò balẹ̀ mọ́ mo láìkì ibi táwọn kìíní ibi tí mo bá wọn agbede méjì ayàtọ̀ fi wọ́n lẹ̀ máa gbé wọn lẹ́bi gbóná so a máa lọ gẹ́ẹ̀tì ibi kan sí tèmi àti ẹ̀ máa jọ wà a lè lo 2 days a lè lo 3 days mo fẹ́ àwọn kìíní mo ní àwọn nǹkan tí mo fẹ́ bá wọn báwo lè wá omi ó ìgbà ni kò má gbé wọn lẹ́bi gbóná now wàá move by máa tẹ̀lé ẹ bọ́n tí máa wò ní pé àwọn tíyàwó wọn bá nídìí ìdí náà máa ti ń pariwo wow lẹ́yìn but ambulance tọ̀dọ̀ mi iwájú ló wà so you lead like this. ayé mi o ẹ̀lú pẹ̀tù. Ọkọ mi. Hello ọkọ mi. Ọkọ mi kọ́ báwo? Ọlọ́pàá. Kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá? Kí ló ṣẹlẹ̀ sọ́kọ mi? Ṣó wà ní police station ní? Accident. Ẹjọ́ ibo lẹ wà? Níbo lẹ wà? Hospital. Ẹjọ́ ẹ bá mi send address. Hey, Jesus.
Ọ̀túnmọ̀ yẹn ròye ni o. Bóyá kẹ sọ fún dókítà o. Nurse, how are you? Good afternoon. How is that woman doing? Well, she's fine, but her BP is too high, so we don't know about it. Ṣé jẹ́ ń fún wọn ní oògùn tí mo ní kí n máa fún every 30 hours? Yes, my phone. Okay. Officer, ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ kó? Mi ní parọ́ fún yín. Ìṣojú wa kọ́ ló ṣe ṣẹlẹ̀. Wọ́n pè wá ní kí o èèyàn báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ níbẹ̀. So when we got there, a rí pé wọ́n ṣì mí. So we decided to bring him down to the hospital. Nǹkan tó ṣe ní. Ẹ ṣọ́ pé wọ́n ṣe mí sà. Kò sí problem. Wọ́n ṣì mí. Ẹ̀yin lọ rí doctor. Okay, everything will be fine. Okay, sir. God bless you, sir. Yes, ma'am. Ẹ káàsán, sir. Ẹ káàsán, ma'am. Èmi ni ìyàwó mi. Ẹni máa ń tí àwọn ọlọ́pàá bí wá sí hospital. Oh, I see. Yes, sir. Okay, ẹ káàbọ̀, ma. Ṣé dọ́kítọ̀ ẹjọ́ wà lára wọn sí? Ó máa wà okay, ma. Ẹ̀yin kò ní sùúrù. Ó máa wà okay. Yes, ma. Ó máa wà okay. Ẹ calm down, ṣé ti gbọ́? Thank you, sir. Tí bá ti attend sí wọn tán, I'll get back to you, ma. Okay. Ṣé ti gbọ́, ma? No. Nurse, please attend to her. Ẹ kò ní sùúrù. All right, ma. Ẹni tó jogun ló jọgbọ́n, ẹni tó jọgbọ́n ló jogún. Ẹni tó jogun ló jọgbọ́n, ẹni tó jọgbọ́n ló jogún o. Bó ṣe wù mí ni wọ́n ṣe, kò má sẹ́ni tí ó bí mi o. Mo lè lo ìjọba. Ẹ kú iṣẹ́, ẹ má bínú. Ẹjọ́ báwo dé ní ọkọ mi sí ẹjọ́? Madam. Ẹjọ́. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ kú mi báyìí nísinsìnyí, ẹni ojú pé má wọ̀ rárá ọkọ yín máa balẹ̀. Ẹ ṣé o. Madam, okay, a ti stabilize ọkọ yín. So, a deposit 420,000. I need láti... Did you get it? All right. Ṣé dọ́kítọ̀ ẹjọ́ fún 20,000 naira mi kálú ẹ̀ rí ẹjọ́ 8,000 ni mo ní. Wá 8,000 naira ní time tá à ń sọ yìí. Àti ilé àtòkù àti mo fóònù 8,000 naira ni mo ní. Madam, ẹ máa tètè wá gbogbo ọ̀nà láti get owó yẹn because critical condition ló wà. Okay, dọ́kítọ̀ ẹjọ́ mo kọ́ mi lówó mo ń gbó. Okay. Fóònù ọkọ mi dà. Lọ sí fẹ́. Ṣé ọwọ́ ẹni fóònù yẹn wà? Bóyá mọ́. Ẹ gbà. Dọ́kítọ̀ ẹ má bínú mo ti gbàgbé pé mi ò mọ password ẹ. Báwo lẹ ṣe ní mo password ọkọ yín? Mi ò ní gbogbo time yìí. Dọ́kítọ̀ bóyá kẹ bá mi wò ó bóyá. Kí n bá yín wò. Àjọ gbélé náà. Ẹ wá nǹkan tẹ máa ṣe àbí báwo. Bóyá ilé bá mi ṣí. Kí n bá yín ṣí. Àforíkọ́dá ohun ẹ̀rí ẹ̀dá. Ẹni tó jogun ló jọgbọ́n, ẹni tó jọgbọ́n ló jogún. Ẹni tó jogun ló jọgbọ́n, ẹni tó jọgbọ́n ló jogún o. Bó ṣe wù mí Ta lélẹ̀? ni mo ṣe, kò má sẹ́ni tí ó bí mi o. Hello? Yes? Èmi náà ni. Yeah! Accident! Jesus Christ! Ẹjọ́ níbo? Ibo lọ hospital yín wà? Ẹ bá mi send address ẹjọ́. Hey, baby mi. Òfò tí a gbọ́ kọ̀ọ̀kan, sọ́gbọ́ nílẹ̀ wo. Òun ló ṣọkọ wọn, báwo ló ṣe fẹ́ sí? Ó pa nílẹ̀ bí. Madam, ibo lẹ lọ látàárọ̀? Lọ́wọ́ nǹkan ra ni ó ti rẹ̀ mí. Anyway, no madam, ṣe fẹ́ sọ pé ìyàwó máa ní. Èmi ni àpé méjì. How come? Èèyàn kan pé fóònù ọkọ yín tó wà lọ́dọ̀ àwọn nurse. Ó ṣe pé òun ni ìyàwó máa ní. Èmi ni. Irọ́ ni o, ọkọ mi ò níyàwó méjì o, èmi nìkan níyàwó ẹ̀. Madam, ẹ sure. Yes now. Anyway, she said she's on her way. Okay, Tó bá dẹ̀ bàbá mi ń bì. Madam, calm down. Ó ti yín. Tó bá ti débì, ẹ má create unnecessary drama. Okay. As ọlọ́pàá, àwa rí ọkọ yín àdẹ̀gbé wá sí hospital. Ẹ jẹ́ kí ara rẹ̀ kó yá. His health is the main priority. Ó yẹ yín bẹ̀ yẹn. Later on, tó bá ti wà okay. Ẹ mú process gbogbo yẹn nílé. Kẹ́ calm down, madam, okay? Ó ti yé mi, sir. Thank you. My husband. Ẹni
sùúrù, calm down. Ẹ calm down. Kí lẹ fẹ́? Àkànní mi tọ́ pé wọ́n pè mí pé wọ́n ní. Ẹ ní sùúrù, calm down. Àkànní mi, where's Àkànní mi? Àkànní. Yes now. Ọkọ mi tó gbé wá síbí báyìí. Tó ní bonus date now. Àkànní. Àkànní mi, olówó orí mi. Okay, ẹ lọ jókòó. Kí jókòó síbí báyìí. Ẹ jókòó. Oh, baby me. My love. Condition ló máa wà báyìí. Olówó orí mi. Officer, ẹ wá, ẹ má bínú pé mo wọ yín jáde. Mi lè ó dẹ̀ mọ́. Òyìnbó calm tẹ́yìn sọ fún mi ó ti fẹ́ jí mi lórí. Ẹ̀yin imagine. Ṣé lèmi ìyàwó ilé ìyàwó ìgọ̀gọ̀gọ̀? Mi ò ní ju 8,000 naira lákàntì. Madam, ẹ calm down. Ṣé wọ́n ní nǹkan tó dùn mí jù? Ọjọ́ tó kọ mi ń jáde tó fi ní accident yìí, owó ọbẹ̀ lásán kò fún mi. Ẹ wá wo bí ọmọ iléeṣẹ́ ṣóṣóṣó, ẹ wá wo ṣe ṣòwò fàrà ní àkáǹtì ọkùnrin. Madam, ẹ calm down. Ẹ̀yin ọkùnrin ẹ̀ máa lè rọrùn o. We just have to take a minor surgery on him. But procedure nípa gbọ́dọ̀ sign and ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó wọn kẹ́lẹ́ bá wa tọwọ́ bọ̀wé. Ẹ stop ẹ̀ náà, kí ló ń ṣe yín? Ẹ dẹ̀ tún mo tún lọ yín lẹ́nu wò, ẹ tún sọ̀rọ̀, ṣé ẹ fọ́nì? Ṣé mo jọ ìyàwó wọn lójú yín ni? Mi ò kí ṣe ìyàwó wọn náà. Ìmúra tẹ́ rí mi yìí tí mo kó gbogbo ẹ̀ síta. Ẹ ti rí pé ọmọ rírìn ni mi ni. Ẹ fọ́nì. Stop ẹ̀ náà. Ẹni tó jogun ló jọgbọ́n, ẹni tó jọgbọ́n ló jogún. Ẹni tó jogun ló jọgbọ́n, ẹni tó jọgbọ́n ló jogún o. Bó ṣe wù mí ni wọ́n ṣe, kò má sẹ́ni tí ó bí mi o. Mo lè lo ìjọba alágbádá.